náà bàbá bá ní ẹ máa lọ sí báyìí. Akramakumullah. Onítọ̀ ẹ̀ tó lẹ̀ jù lórí wọn. Ẹgbà lọ́nà mi. náà bàbá bá ní ẹ máa lọ sí báyìí. Akramakumullah. Onítọ̀ ẹ̀ tó lẹ̀ jù lórí wọn. ẹni tó sì jó lórí wọn. Òun ló lórí City Hall lẹ́kọ̀ọ́. òun ló lórí City Hall lẹ́kọ̀ọ́. Òun gan ni ọ̀gá bẹ̀. òun fún ara rẹ̀ lọ̀gá ń bẹ̀ àwọn náà pàṣẹ. Òun ló lẹ̀ wá gbà wọn máa gbàbẹ̀. òun ló sì wá káwọn ó gbàbẹ̀ padà. ní àbábá ètò ọlọ́run àwọn gbẹ́kẹ̀lé o. Mo ní àlọ́ fún mi là. wọ́n ní àwọn bàbá wa gba lẹ́gbàá wa sọ ṣé káyá dáàmú káyá náà kún un la. Mo gbà fẹ́ gbà fọlọ́run. mo gbà pé ẹgbà fọlọ́run. Àwọn bàbá tọ̀ lọ́nà náà bàbá wa ń tọ̀. àmọ́ bàbá tó ọlọ́run táwọn bàbá wa gbà nà ọ́. Wọ́n lè lọ ṣàkóbá fún wa. Wọ́n lè lọ ṣàkóbá fún wa. Sí ká máa kọ́ọ̀lù síbi káwọn náà wà ní mọ́ṣáláṣí ni. bàbá ṣé káyá dáàmú ní sí kọ́lọ́run rí gbogbo ẹ̀. Ojú ọlọ́run ní gbogbo ẹ̀ máa ṣe. àwọn bàbá wa gbà á tó lójú ọlọ́run gbogbo ẹ̀ máa ṣe o. ẹ̀yà lè wá sọ wọ́n sí náà. Àkọ́kọ́ bàtà àwọn jẹ́ láìsí tiwa. àmọ́ mo ti kọ́kọ́ bá nǹkan jẹ́ láìsí tiwa. ẹ bá náwó gan wọn. Akramakumullah. Ẹnáwó gan wọn. Akramakumullah. náà bá dọ̀tá ara wọn. wọ́n lè kísà síra wọn la. Èyí tó wá jọ́gà yẹn. èyí tó wá dọ̀gá Jọ́gà ní City Hall. dọ̀gá City Hall. Ó lò máa rí pé òun bá bẹ̀ ṣá. ó lóun sáré kó sá gbàbẹ̀ ni. wọ́n ní bẹ́ẹ̀ Nígbà tó wà ní iṣẹ́ nígbà tó wà ní sẹ́lẹ̀ kó lágbára kan. Lọ́ba ń kọ́ lọ fún gbogbo. bàbá bá tún yọ òun náà bí sẹ́. Lórúkọ Ọlọ́run. Mínísítà ní kó wá. mínísítà ní kó wá. Wá ló bí. ó lóun bízì. Wá sọ fún mínísítà yẹn ló fi òsì bí ni. ṣé mínísítà yẹn ló fóun síbí báyìí ni. Lọ́ba lọ sọ fún mínísítà. náà bá sọ fún mínísítà pé tọ̀ ó ń sáré. a máa padà gbọ́ lẹ́nu wọn o pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ kan tẹ́ ẹ fi ṣe síhìrù ńgbà náà ní tí ọ̀dà ni kọ́lọ̀ wá kára akẹ́mi yín ogun ẹtú bá lé o máa wà nípò ọmọ àbọ̀mọ ọmọ sí yín o tí n bá sì jẹ́nu fámìlì yín ní tí mo lè sọ fún yín láàrin mi àti yín náà mọ́ sọ́ńtà yìí wọ́n làwọn sọ fún wa pé tẹ́ ẹ bá gbà lérò ẹ gbà lélẹ̀ so wọ́n dẹ̀ kan ma sí ìgbàlélẹ̀ bẹ́ẹ̀ pé a fi nǹkan mi ò kún fún yín ni so normal procedure normal protocol ẹni ká gbé sọ́ńdà government ṣé wẹ̀ tí yín tó ní approval tiwọn náà ní approval ọ̀yà yazawu bisultani ma la yazawu bil Qur'an yazawu bisultani ma la yazawu bil Qur'an in ta bá fi aya Qur'ani yanjú láàrin ara wa ta bá rẹni tó yẹ pé ọkàn rẹ̀ di tí ó gbà àwọn tẹ́lẹ̀ tí ń sọ ẹni tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́wà sì máa fẹ́ fi àwọn nǹkan kọ̀ọ̀kan dẹ́yàn wò náà pé ẹjá ti ẹ̀yẹ ìmánì rẹ̀ wò só jiná pẹ̀lú tó lòun fẹ́ dálẹ̀ sí ọ̀rọ̀ ayè rí mójútó bóyá dánwò ọlọ́run mú wa bàbá tó sì ní nǹkan wọ́n rẹ́dì láti ṣe kíni láti ṣe àtàhámúlù asọ́bùrù alàládà fi màjálì dáwà so nítorí àsìkò wa bàbá yìí ni wọ́n sáwà lu àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ní torí àwọn náà sọ wípé ṣé Ádámọ̀ sọ wípé wo ẹjá fi wọ́n lẹ̀ káwọn máa bá ti wá lọ wọ́n ní bàbá yìí sọ pé rárá o ẹ̀mẹ́jà á fọ̀rọ̀ mọ́ Ọlọ́run torí bọ́lọ́run ṣe máa wò nínú tí nǹkan fi bàjẹ́ gbólóhùn yẹn kò sínú tó dáa torí pé wa man yatawakkal ala Allah fa huwa hasibuhu ìní gbólóhùn tí bàbá yìí ti nullify mọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbọ́rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí wa ala Allahi falyatawakkalil mu'minun gbogbo ẹ̀ ń bá jẹ́ mùmínì gidi tó dúró tán yóò dúró tọ́lọ́ ni kò sì ní máa ní àdéhọ́kàn yìí pé ẹ̀ ń bá dúró tọ́lọ́ máa jogún òfo torí pé níta agbọ́nlẹ̀ Yorùbá gẹ́ ni pé agbójútolúwa agbẹ́mí lọ́lọ́run kẹkàn ní ṣe kí ni o kò ní jogún òfo ẹjá tó gbọ́dí ẹ̀ síwájú. òun fún ara rẹ̀ lọ̀gá ń bẹ̀ àwọn náà pàṣẹ. òun ló sì wá káwọn ó gbàbẹ̀ padà. ní àbábá ètò ọlọ́run àwọn gbẹ́kẹ̀lé o. wọ́n ní àwọn bàbá wa gba lẹ́gbàá wa sọ ṣé káyá dáàmú káyá náà kún un la. mo gbà pé ẹgbà fọlọ́mù. àmọ́ bàbá tó ọlọ́run táwọn bàbá wa gbà ń lọ. wọ́n lè lọ sàkọ́. so gbólóhùn kan bẹ́ẹ̀ bí ta gbọ́dọ̀ gbóyé wọ́n láwọn ń dọ̀rọ̀ padà sọ́dọ̀ ṣé káyá dáàmú pé mo mọ̀ pé ẹgbà fọlọ́hún àmọ́ tá a bá tọ̀ báwọn bàbá wa ti tọ̀ nǹkan lè bàjẹ́ tí ń túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ń kálukú tí wọ́n gbaṣẹ́ fáwọn bàbá wọn in tí àwọn bàbá yẹn gbé lẹ̀ lọ́nà àbúrú náà ló ń kálukú ń jẹ khalifa lé lórí kìí ṣe tọ́lọ́n so tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ fọ́lọ́n yóò ṣiṣẹ́ ọlọ́run direct anábì ṣiṣẹ́ ọlọ́run ní kété kó ṣiṣẹ́ mọ̀lẹ́bí kan àbó ṣiṣẹ́ family ó ṣiṣẹ́ fọ́lọ́n direct ni ọlọ́run sì ní la ikraha fi ddin qad tabayyana ar-rushdu minal ghayy faman yakfur bit-taghuti wa yu'min billah gbogbo ẹni bá kọ̀yìn sí gbogbo táwọn tàná ń ṣe táwọn rò pọ́n náà ni lóògùn lẹ́bọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kàlẹ́ ní kún dínú kálukú ń jogún gbogbo tá ń pè ní tọ̀gú tìǹú ọlọ́ni faqad istamsaka bil urwatil wuthqa la infisama laha gbogbo ẹni báwọn ló ti dìrọ̀ mọ́ okùn ọba adẹ́dà tó yí ọlọ́run ní bàbá ṣé Ádámọ̀ ń pèpè sí pé ká dìrọ̀ mọ́ ẹ̀yin ní ká dìrọ̀ mọ́ sí àwọn bàbá tàná láwọn tẹ́yìn gbàṣẹ́ fún
so bí mafhumil mukhalafa a jẹ́ pé ní ẹni tí ó bá ti wá ṣe kíni o tí ó bá ti dìrọ̀ mọ́ Ọlọ́hun òun náà ṣe kíni ó dìrọ̀ mọ́ nǹkan mi lókun tí máa já kamathalil ankabuti ittakhadhat bayta wa inna awhana albuyuti la baytul ankabut torí pé kò lè jẹ́ torí t'Ọlọ́hun tó bá jẹ́ torí t'Ọlọ́hun ni ẹ f'Ọlọ́hun lẹ̀ kọjá nǹkan rẹ̀ tán yáyá gẹ́gẹ́ bá Ànábì ṣe f'Ọlọ́hun lẹ̀ pẹ̀lú àwọn kèfèrí Mákà tó f'Ọlọ́hun lẹ̀ pẹ̀lú wọn tí sì ń fàdúrà ràn Ọlọ́hun pé Allahumma ihdi qawmi fa innahum la ya'lamun ẹ wo Ànábì ló ní la darara wala dirara ìgbésẹ̀ tí wọ́n láwọn gbé pẹ̀lú ọ̀rọ̀ yìí ó múnira dání àwọn arú àwọn tí ìnira yẹn kàn á ti ráwọn tó ti dàlùkẹ́ àmà nù wọn táwọn tí wọ́n bá wà láyé dòní bá ń bẹ wọ́n àmọ́ flashback pé ṣe pé sẹ́tọ́ bọ́ lọ́wọ́ wa bàbá yìí ló ti ẹ̀sà sí wa torí ó hàn nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ìbọn Ànábì ti ṣerú ẹ̀ Ànábì rí ọ̀tá tó fojú hàn báyìí Ànábì tún kọ̀ dáma dáadáa fún ó fún lẹ́bùn ó fún ní hádíyá Ànábì ṣe dáadáa sí wọn ó ṣe dáadáa títí tí bàbá mi fi sọ pé ìwọ màmí kí wá ló tùkù tó tún wù ọmọ wojú bàbá rẹ báyìí bàbá ń sọ fún ọmọ pé atìn Abul Qasim máa tẹ̀lé ẹni alẹ́ tẹ̀lé rè ìwà ìdá púpọ̀ ìwà àdàtẹ́ kọ́kọ́ fèrè alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ ìjọba dàtẹ́ fi lé ọwọ́ ìjọba dà lórí ọ̀rọ̀ yìí torí pé ká sọ pé ẹ ti fọwọ́ ìjọba kan ọ̀rọ̀ yìí nìsín yóò hàn jáde nínú tẹ́ sọ pé a gbé ọ̀rọ̀ yìí dọ́dọ̀ ìjọba ẹja gbọ́ délẹ̀. wọ́n ní nǹkan àkọ́kọ́ táwọn kọ́kọ́ ṣe fáwọn ẹni ni pé àwọn òwúlẹ̀ pọ́lọ́run dá sí mọ́ àwọn náwó gan wọn báyìí iṣẹ́ kí ni náwó gan wọn ṣe láyé wọn ni pé àwọn kọ́kọ́ sọ wọ́n dọ̀tá ara wọn náà ẹ máa wọ́lọ́ ẹ máa wọ àwọn àbáyìí wọ́n kọ́kọ́ sọ àwọn tí ń bá wọn jà sọ̀rọ̀ ọ̀lẹ̀ yẹn wọ́n sọ wọ́n dọ̀tá ara wọn ṣé wọ́n ti kọ́kọ́ confirm pé sí lóòótọ́ lẹ́ni tó talẹ̀ fáwọn talẹ̀ fún ẹni náà ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ ẹlẹ̀ ni wọ́n wà àwọn náà ralẹ̀ tán fẹ́ fi ṣe tó wù wọ́n ẹ̀yin náà ralẹ̀ tí ń fẹ́ fi ṣe tó wù yín tó bá ṣe pé ní ẹ̀fẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ yín aṣọ yí ọjọ́ wà àwọn ilẹ̀ míì ń bẹ tó bá rí báwọn èèyàn ní ẹ dákun ẹ tà á fún wa èèyàn máa bẹ̀bẹ̀ fún nǹkan bẹ́ẹ̀ pé ẹ tà á fà wa àwa ní táàbì ṣe ìjọba náà lè báyàn dá sí i nígbà náà ìjọba pàtàkì àwọn àfáà tó wáyé pé àwọn processing kan bẹ tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe ń gbà náà lẹ́ẹ̀ṣẹ̀ àmọ́ tí mi fi ń sọ̀rọ̀ yìí kì í ṣe torí ìta náà o ẹ ti sọ yún un lọ o nítorí àwa tá a jọ́dọ̀ tòní tí ayé ti dáa gan débi pé tá a bá fẹ́ nǹkan à ń rí i ṣe pẹ̀lú ọwọ́ ìjọba tí ń bá wa tètè dá sírù nǹkan ọ̀dọ́ mi ò wá ní gbọ́ yí pé nígbà tẹ́yìn ń ṣe nǹkan yìí ojú dúdú ń gbà náà àwọn yẹn sì ń ṣe àlìfáàrí kọ́ọ̀tù fàrùkọ́ wọ́n ń ṣe é dùn ní pẹ̀lú pé kí wọ́n rí àwọn ọ̀rẹ́ méjì yata'allamuna ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi ẹ̀rí nǹkan dédé tí àlìjẹ̀ náà máa kọ́ àwọn èèyàn àtàwọn ṣètáàdì náà ní tí wọ́n máa fi sòpin yà irú ẹ̀ ní tí bàbá yìí sọ ń bi pé gbogbo àwọn tí wọ́n dún gbà náà àkọ́kọ́ sọ wọ́dọ̀ tara wọn wọ́n bára wọn jà wọn ẹni tó jẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n kọjú ìjà síra wọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n sọra wọn dọ̀tá ìsìlámù ọ̀faramọ́ yìí o Ànábì ní la yu'minu ahadukum ẹnì kẹ́kọ̀ọ́ ò létí ìdí olùgbàgbọ́ òdodo hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi dédé tó náà bá fẹ́ fún ara rẹ̀ ní ó máa fẹ́ fọ́mọlà kejì bí ṣe ń fẹ́ oríire fún ara rẹ̀ yóò máa fẹ́ fọ́mọlà kejì àwọn èyí ṣe mùsùlùmí wọ́n fẹ́ fi ti ilẹ̀ tí wọ́n ní ṣe tó wù wọ́n àṣẹ tó máa ṣe ń gbà náà nínú fífi Ọlọ́run kankan ní ṣe ń gbà náà Ọlọ́run lè ti kádàrá kan ní kúrò láyé kẹ́ ẹ ti rárú lẹ́ngàn mọ́lẹ̀ markaz àwárírú ẹ̀dá dáńbà náà ń bí táwọn afọ ògbésẹ̀ dáwà kalẹ̀ táwọn kó dùn páwọn ọmọdé sọ́ọ̀bù wọn wọ́n sì fún wọn lẹ̀ nígbà tí wọ́n bá lò sẹ́mi ayé yẹn lọ yìí tí wọ́n padà ńlá gidi sí ń gbà wọn náà wọ́n padà máa bẹ àwọn àbá pé wá rà lọ́wọ́ wa táwọn afọ padà tó sọ di ilé ike tí ó tó tóbi pété ìfọlọ́nlẹ̀ innahu la yudhi'u ajra al-muslihin ẹja gbọ́dé lẹ̀ jama. wọ́n fẹ́ kẹ́ ẹ gbọ́ àárín dáadáa wọ́n ní ìtọ́jọ́ ga wọn tó ń dún torí pé agbára ń bẹ lọ́wọ́ òun làwọn sọ pé ṣé ìwọ torí pọ̀ wà nípò ló fi rò pé agbára kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn bá tún in táwọn ń lò náà làwọn tún lò káwọn fi ní kan lọ yọkù lẹ́nu ṣe ẹ̀ ti rí àṣàṣì àṣehìr sarfu shay'i an haqiqatihi ìyí nǹkan kú ò lójú pọ̀nà tó yẹ kí nǹkan wà àtẹ̀múì kẹ́yàrá ẹni tó wà ní ipò kan tó ga ó wá torí pé àṣìṣe kan wá látọwọ́ rẹ̀ wá rò pé n tó yẹ kẹ́ ẹ ṣe fún oníkẹ́ jábọ́ níbi tó wà ìsìláàmù kọ́ lélẹ́ o níwọ̀n gbà tọ́lọ́ ní kẹ́mi yín sì máa ṣẹ́kù ẹ tọrọ àforíjì lórí ẹ o gbogbo àwọn ọ̀rọ̀ tó sì rí báyìí ẹ má máa jí wọ́n tan kámẹ́rà fún àwọn ọ̀dọ́ á sì wà wo gbogbo àwọn nǹkan náà lájogún lọ́wọ́ yín ìsìláàmù tọ́lọ́run tá nẹ́bì tó fi ràn wá tó jẹ́ ti súnnà rẹ̀ ìní yí àwọn ọ̀dọ́ díẹ̀ díẹ̀ tá a fi ń yí padà àwọn kan bẹ́ẹ̀ náà àwọn ọ̀dọ́ wọn ò yí padà aburú ojoojúmọ́ làwọn fojoojúmọ́ ṣe bẹ́ẹ̀ nìkan bá wà pẹ̀lú wọn tó bá ṣàṣìṣe kẹ́ sí wọn wọ́n mọ tí wọ́n ṣàṣì in tí wọ́n ń sọ yìí tẹ́ fi ń jáyàn bọ́ lẹ́nu iṣẹ́ yìí iná ni tí wọ́n fi ń jáyàn bọ́ láti ìlú èbó tó máa gbowó lọ́wọ́ rẹ̀ dáàrin kan tán
wọ́n wá fóògùn fáwálé tó bá délé tán kò ní jámọ̀ kankan mọ́ irú ẹni tẹ́ ni wọ́n yọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ni nínú ilé wọn nìyẹn in tóun náà ní ti fi ń bọ́ àwọn ará ilé ti fi ń bọ́ àwọn ará ọ̀nà ti fi ń bọ́ àwọn tó súnmọ́ nínú ẹbí pẹ̀lú gbẹ́gbẹ́ra rẹ̀ ṣe mọ́ ẹ sì ni wọ́n gbẹ̀jẹ̀ lẹ́nu rẹ̀ ẹ̀dẹ̀ tún sọ níta gbangba pé ẹ̀yin lẹ ni wọ́n yọ ẹ sì kéde pé ẹ tún kọ lẹ́tà pé wọ́n yọ ẹ fàṣà sí kún pé wọ́n yọ ìṣe wá ba lẹ́nu iṣẹ́ rẹ̀ wọ́n yọ ẹ̀yin bàbá ọlọ́run ní kẹ́mi ọmọ ogun àwọn tí wọ́n sì já lásùnmọ́ yín bẹ àwọn ọ̀rọ̀ báyìí ò dáa níta gbangba o àwọn ọ̀rọ̀ báyìí kò sí nínú wà nábì kan máa fi wá dá ìwà ogun àtàṣà sí ròyìn àwọn ọmọlẹ́yìn ànábì o òdẹ sáyà kẹ́kẹ́ nu kùránì tó fi máa ba yé èèyàn jẹ́ o ẹ má jẹ́ wọ́n tàn yín o ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí kùránì fẹ́ jẹ́ àmọ́ ń pa rẹ̀ kùránì ó ṣàlàyé ẹ̀ fún wa ìjọ bẹ jámọ kò ṣàlàyé náà ìjọ bá bẹ jámọ yọ ṣàlàyé ìjọ bá ti bẹ jámọ yọ kò ní ṣàlàyé àwọn tó wá jámọ yẹn ibratan lana káwọ òfin ráyè wòye fa'tabiru ya ulil absar fa'tabiru ya ulil albab ẹ dákun bàbá àwọn ọmọ bẹyìn pẹ̀lú respect ni ẹ dákun so nítorí àsìkò fídíò yìí bí ìṣẹ́jú márùn ni a sì gbọ́dọ̀ ṣàlàyé ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ torí pé àsìkò táwọn wọlé kí ó mọ̀kàn ní sáré sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n padà sọ́dà àárín kan tí yàáfà ńlá náà kàn fáàmù yìí pé bẹ́ẹ̀ ni in táwọn ń sàǹgbà táwọn ẹni tó padà wá àwọn ń sa asfala sáfì líúnà asfala sáfì lélẹ̀ asfala ọmọ kẹtì àti fẹ́ẹ́ máa yí padà ń bẹ̀ pé súnmọ̀rọ̀ dádínà wà bá ní rárá èdè súnmọ̀rọ̀ dádínà wù ibi táwọn ti mú ni asfala sáfì líúnà asfala sáfì lélẹ̀ so báwọn ọ̀dọ́ náà ṣe máa ń lò ní wọ́n mú àyà Kùránì wọ́n lè ní ìdájá wọ́n dàkẹ́ lọ wọ́n sànú kàlí kan bẹ̀ ọmọ kẹtì ń bẹ tí ń pè ní kí ló kọ rẹ̀ ọmọ kẹtì máa ń ṣe Adam babalágége àṣehò Adam aláàyá mọ̀kọ́dímà tiẹ̀ nákàlí tó gbà lé wọn náà ni yóò ka yawmala kìnnìkan lọ́wọ́ ti dáàrin kan yóò dákẹ́ yóò mú súrà kan wá yóò tún dákẹ́ yóò tún mú súrà kan wá gbogbo àwọn eléyìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò mọ̀ nǹkankan nípa gbogbo eléyìn tẹ́ ń ṣe o kò mọ̀ nǹkankan pa rẹ̀ ìdínú táwọn afáàfin ń pèpè lọ síbi ìtẹ̀láṣẹ tọlọ́run Ọlọ́run ni wa ma atakumur rasulu fakhuduhu wa ma nahakum anhu fantahu níta Ànábì bá mú wà dédé tó mú wà náà ní ẹ̀tẹ̀lé in tó bá ní ẹkú ń bẹ iná ní kẹ́ kúrò ń bẹ à ń bẹ lọ́wọ́ bá dẹ́dà wa ó jẹ́ ọkọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ à ń bẹ gbogbo tí máa ń tààyàn